orúkọ mi ní Ṣèyí Kẹ́hìndé, publisher City People. Mo fẹ́ kẹ́ máa wo Bísí Ológe show, ètò tó dáa ni, ètò tẹ́ máa gbádùn ni.
director developer tún ni wọ́n béèyàn bá fẹ́ ra lé tó fẹ́ tún kọ́ àbí ó fẹ́ ra lé lódìdí ilé tó ti kọ́ sílẹ̀ àbí ilẹ̀ tuntun ní any location ìbájẹ́ ní Canada ọlọ́run ti ṣiṣẹ́ yẹn débẹ̀ wọ́n kí àwọn tàdúgbò ní lágàrà wẹ̀rí alájà Moinot aya lẹ́yìn sani asu mo kí alájà lẹ́sìn òyìnbó ní bàtà ní òjẹ́ gbàgbé alájà àṣàkẹ́ aya ìdòwúrẹ́ ní alágàrà wò bákan náà mo kí gbogbo wọn pé akó aláfẹ́rẹ́ àpò ọlọ́run tó yàn ọ̀tún lágbára ọlọ́run ọjọ́ jìnnà síra wọn mi ò gbàgbé àpò náà àpò jésù lóko ni àpò ọmọ màmá lájọ ọmọ gbogbo àwọn màmá lájọ wọ́n fẹ́ràn ẹ̀gbọ́n tó rọ́mọ dáadáa ní kò ní jalè ní mílíọ̀nù wà ní báàgì wá ń gbé fún dání kò ní jíìpù ń bẹ̀ ìyẹn náà fi mọ̀ ọlọ́mọ rere wá kí adidas. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.